محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. إنه كتب في الشريعة في الهواء هنا نكتب لعبات السوء تجمع قارو تيتي تيوجو السبت تنو في ما قارو أنفه كمسلم يقوى مما سي الصلاة فالنبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo gba náà là ń fẹ́ kí mùsùlùmí máa ṣe àsọ̀láàtù fún ṣùgbọ́n lọ́wọ́ jùmọ̀ à ń kó àárọ̀ ilẹ̀ ti ṣú accept à ń kó àárọ̀ ilẹ̀ ti ṣú àwọn àkókò yìí Ànábì sallallahu alaihi wasallam ń gbà wá níyànjú ká máa ṣe àsọ̀láàtù fún lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ ṣíṣe àsọ̀láàtù fún Ànábì sallallahu alaihi wasallam kò bùkátà kéèyàn ṣẹ̀ṣẹ̀ lọ sí Al-Madina gbogbo bíkíbi téèyàn bá wà èèyàn máa ṣe àsọ̀láàtù ó dà gẹ́gẹ́ bíi sí sálámà sànàbì ní kò bùkátà ká lọ sí Al-Madina gbogbo ẹni tí ń ṣe sọ̀lá kó tó di kó sálámà yìí ṣe sọ̀láàtù ọ̀ranyàn tàbí náfìlà iná láti ń sálámà sànàbì. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. من حديث النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني عن أمتي السلام. لا دجو اللهم يا ملائكة تجي أني كلي وما جسي tí sálámà táwọn àlùmọ̀ mi bá ń sálámà sí mi wọ́n máa jíṣẹ́ rẹ̀ fún mi. bẹ́ẹ̀ náà ni tí bá ṣàṣọ̀láàtù fún Ànábì sallallahu alaihi wasallam àwọn màláíkà máa jíṣẹ́ rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. tó bá di ní ilẹ̀ mọ́ lọ́jọ́ jùmọ̀ kí gbogbo mùsùlùmí kó mà pípé ọjọ́ ọdún nínú oore tó lọ́wọ́ ṣe fún wa òun náà lọ́jọ́ jùmọ̀ ọjọ́ ọdún tí máa wá lọ́sẹ̀ọ̀sẹ̀ lọ́jọ́ yìí à ń fẹ́ kí mùsùlùmí kó jẹ́ kó wẹ̀ ìwẹ̀ jùmọ̀à yìí tí èèyàn bá lè lọ́la di ó kù fẹ̀rẹ̀ téèyàn máa lọ sí mọ́sálásí fún sọ̀látul jùmọ̀à òun ló dájú eléyìí tí ò di ọ lọ́wọ́ kó ti kọ́kọ́ wẹ ìwẹ̀ ọṣẹ àti kàìnkàìn láàárọ̀ tó bá kú fẹ̀rẹ̀ tó fẹ́ máa lọ sí mẹ́sàlásí ó wá wẹ̀wẹ̀ jùmọ̀à tó bá jẹ́ pé kò sígbà láàyè fún yàn láti padà sílé kò sì sáyè téèyàn ti lè wẹ ìwẹ̀ jùmọ̀à níbi iṣẹ́ téèyàn ti wá wẹ̀ látàárọ̀ òun náà burú ṣùgbọ́n tààrọ̀ wo ó rí pa alifájàre ti yọná kó tó di pọ̀ wẹ̀ ìwẹ̀ jùmọ̀à kìí ṣe pé kí alifájàre ó tó yọ bí àwọn ẹni tí máa ti jí jáde nílé kí alifájàre ó tó yọ bí agogo mẹ́rin àbọ̀ agogo márùn nígbà tí alifájàre ò tí yọ ò lè wẹ̀wẹ̀ jùmọ̀à kalẹ̀ à ń fẹ́ kó wọ aṣọ rẹ eléyìí tó ṣe kó dá aṣọ tó ń tọ́ka sí pọ̀ ọmọtúmọ̀ ọjọ́ tó wà nínú rẹ̀ òun náà lọ́jọ́ ọdún Olúwa Ẹlẹ́dàá wa ṣe gbogbo eléyìí nítorí kí ìdùnnú àwọn mùsùlùmí kó lè bá kún kẹ́kẹ́ kẹ́ lè bá jẹ́ni tó ṣe pé ní ayọ̀ tó pọ̀ ìyẹn wo ọdún léyà ọdún ìtúnu Ramadan wọ́n máa ń wálé kọ̀ọ̀kan ní lọ́dún àlàfo tó wà láàrin dídé wọn oṣù tó pọ̀ ni kó tó di pé wọ́n dé ṣùgbọ́n Olúwa Ẹlẹ́dàá ṣoore fún wa pé lọ́sọ̀ọ̀sẹ̀ ọjọ́ ọdún wà ẹ̀yin náà wo ọjọ́ jùmọ̀á ẹni tá a ti ríra ti pẹ́
á pàdé ní mọ́sálásí. ẹni tó ṣe wípé àti júmọ̀ àtọ́kọjá láti ríra kẹ́yìn á tún láǹfààní àtúntò pàdé ní júmọ̀ eléyìí. sọ ìdùnnú wa kò ní í jẹ́ nǹkan tó ṣe pé àlàfo tó pọ̀ ó wà àárín rẹ̀ síra wọn. tó máa ń lọ sí mọ́sálásí à ń fẹ́ kó fi lọ́fíńdà sára ìwọ ọkùnrin, kó fi lọ́fíńdà sára kó máa gbá lára rẹ̀ lọ́fíńdà tó ṣe pé masha Allah la quwwata illa billah. torí pé ọ̀n lọ síbi àpéjọpọ̀ àwọn èèyàn, níbi àpéjọpọ̀ àwọn èèyàn yún ẹ fẹ́ wà láyé ẹyọ kan, kò sí bí atẹ́gùn ti ṣe máa rọ́ wọlé, kò sì sí bá ti ṣe sí àwọn ẹ̀rọ tí máa fi atẹ́gùn. àwọn òórùn ara wa kò ní pamọ́ sí ara wa. ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wa bí dáadáa lára rẹ̀ rùn, bí àìdáa lára rẹ̀ rùn, bí dọ̀tí lára rẹ̀ rùn, bí mímá lára rẹ̀ rùn, bí da lára rẹ̀ bá rùn, bí jíjẹ́ afínjú lára rẹ̀ bá rùn, gbogbo ẹ̀ kò ní pamọ́ sẹ́ni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yẹn. torí ẹ̀ Islam ọ̀fẹ́ ní táwọn èèyàn fi máa ríra wọn sá, pàápàá mùsùlùmí sí mùsùlùmí ló fà ló fi jẹ́ pé wọn ni kò fi lọ́fíńdà sára dáadáa, yàtọ̀ sí kò ti wẹ̀ dáadáa tó fi lọ́fíńdà sára. tó bá ti wá dé júmọ̀ àyí báyìí, nígbà tí ìmáàmù tí ò tí ì dé, à ń fẹ́ ká tètè débẹ̀. ẹ rántí pípé ọdún yìí ẹ̀kan lọ́sẹ̀, tí júmọ̀ àbá ti lọ júmọ̀ àmì ò ní wá, ó dìgbà tí àwọn ọjọ́ bíi mẹ́fà tó bá kọ́kọ́ wá láàrin wọn síra wọn. ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ń mẹ́jọ máa jẹ́ pé gbogbo ọ̀sẹ̀ náà lọ́ọ́ máa fìdí rẹmi. ìwọ ò ní tètè dé mọ́ṣáláṣí. àpẹẹrẹ ni nígbà tó bá ti rí èèyàn tí ò jára mẹ́sìn, àpẹẹrẹ ni pẹ́sìn ò dùn la, kọ̀kẹ́sìn kún kankan, kọ̀ká kún kankan. ìdí ni dábìrì pé Ànábì ṣe wá lójú kòkòrò lóríṣiríṣi. ẹ̀ ń bá kọ́kọ́ dé, ó dàbí ẹni tó fi ràkúnmí tó fi tọrẹ tí fi ń wá ti súnmọ́ Allah. ẹni tó dé lákòókò kejì bí ìgbà tí màálù ló ń fi tọrẹ, ẹni tó dé lákòókò kẹta bí ìgbà tí àgbò ló ń fi tọrẹ, ẹni tó dé lákòókò kẹrin bí ìgbà tó fa díẹ̀ ó fi tọrẹ, àkókò karùn-ún ẹyin lẹ́yìn àkókò karùn-ún kò sí nǹkan kan. ètò túmọ̀ sí wípé nínú nǹkan márààrún yìí ó yẹ kéèyàn orí kan mú. ètò sì dájú ní kí n sojú kòkòrò pé ìtọ́ ga jù, kí nǹkan kan sì gbé lọ́dọ̀ Allah. nígbà tí wọ́n sọ pé bí ìràkúnmí ló fi tọrẹ, bí ládàtọ̀ gbà ó ti ṣe tónu. màálù pọ́wọ́lé, àgbò pọ́wọ́lé lẹ́yìn, ẹ̀wọ̀ adìẹ ti rí lẹ́gbẹ̀ẹ́ àgbò, ẹ̀wọ̀ adìẹ bó ti ṣe rí lẹ́gbẹ̀ẹ́ àgbò. ètò wọn ṣe pákúkọ wọn tó pé o adìẹ tó jẹ́ abo adìẹ, lẹ́yìn rẹ̀ ẹyin, ẹ̀wọ̀ ẹyin ti rí róńdó lẹ́gbẹ̀ẹ́ adìẹ. lẹ́yìn gbogbo eléyìí kò sí tó ṣẹ́kù. màlẹ́kà tí ìmáàmù bá ti dé tàìdé tó jókòó lórí mímbà, tí ìmáàmù bẹ̀rẹ̀ sí ní tó dìde tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, màlẹ́kà kàwé wọn. òkú ẹni tó bá dé nígbà tí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ kútúbà yín, akramakumullah, kò ní wọ̀wé. ó sì tún gbọ́dọ̀ wà, ó kọ́ orí òsì wọ̀wé. wá wò ó jàǹbá yìí ti ń ṣe ọbọ ọjọ́ ti pẹ́, orúkọ rẹ̀ ọwọwé, ó ti ń lọ bí oṣù mẹ́jọ. ọ̀dálẹ̀ òsèkán kìí ṣe pé olóyún ọ̀fẹ́ bímá, ìdíwọ́pọ̀ ọ̀fẹ́ bímá lọ́sẹ̀lẹ̀. tẹ́lẹ̀ náà sọ̀látùl jumu'ah kìí sọ̀rọ̀ àyàn lórí obìnrin, àwọn ọkùnrin ni. tóbìnrin bá wá ó káàbọ̀, ṣùgbọ́n kìí sọ̀rọ̀ àyàn lórí ẹ̀, àwọn ọkùnrin ni. gbogbo ń tó wù ká lè máa ṣe ká pàtì kó tó di pé wọ́n pè sọ̀láàtì pé ìmáàmù ti dé. sọ̀láàtì tán máa ń pè pé ìmáàmù ti dé òun ó ti parí, ó ti di èèwọ̀. gbogbo ń tà máa ń ṣe tí ìbá sepò ní í ṣe pẹ̀lú pàfẹ́ fi gbẹ́mìí ró, àfi ká pàtì. akramakumullah, ó ṣe náfìlà tahiyyatul masjid láti kí mọ́sálásí. wọ́n sì wọ́ láti sàwọn náfìlà àtinúwá, kò sẹ́ni tó bẹ̀ ọ́, àmọ́ gbàláyé wà wípé àwọn náfìlà tó yẹ pé ọkọ̀ fẹ́ ṣe láti súnmọ́ Allah
ṣe rákà méjì sálámà rákà méjì sálámà tó bá ti rí pé ìmáàmù dé gbogbo sọ̀láàtì kò lẹ́tọ̀ọ́ máa o fẹ́ni tó ti dé tẹ́lẹ̀ o ti dé tẹ́lẹ̀ ìmáàmù wa dé lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sọ̀láàtì kan kò sáyè rẹ̀ àmẹ́nitọ́ ẹsẹ̀ dé lọ́tún tí ìmáàmù sì dé tí ìmáàmù gá ti ń ṣe kútúbà kò sí nǹkan tí ó di lọ́nà láti ṣe tahiyatul masjid nígbà tí abati wá wà mọ́ṣáláṣí o tí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ kútúbà ẹnìkan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ kò sí ọ̀rọ̀ tí wọ́n lè sọ sí ọ ò gbọ́dọ̀ dáhùn mẹ́nìkan wọlé tó ní asàlámù alaykum ò gbọ́dọ̀ dáhùn kò burúkú forí dáhùn àmọ́ ọ̀rọ̀ ò gbọ́dọ̀ fọ̀rọ̀ dáhùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa bàbá rántí pa tó bá ti dún báyìí ká mú dákẹ́ ni ká mú dákẹ́ òbúkátà gan láti wojú rẹ̀ pé ta ni ń pè mí àsìkò tó pèsè ọ̀dà tàbá mú dákẹ́ àbí ká tiẹ̀ pa yányá kó fi di ẹ̀yìn ìgbà tá a bá parí sọ̀lá wáyé o ìmáàmù ni wọ́n fẹ́ ká máa wò òun lá máa wò àgbọ̀dọ̀ wo bòmí òun lá máa tẹ́tí gbọ́ àgbọ̀dọ̀ tẹ́tí gbọ́ nǹkan mi gbogbo nǹkan téèyàn bá ń ṣe ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ kápẹ́ nìkan pariwo ọ̀gbọ̀dọ̀ sọ fún pé dákẹ́ torí tó bá sọ fún pé dákẹ́ ìwọ náà ti sọ̀sọ́kùsọ láàrin ìgbà tí ìmáàmù ti wà lórí mímbàrì yìí títí tí ó fi sọ̀kalẹ̀ tá a fi parí sọ̀látul jumu'ah ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó lágbára òun náà nípa yẹ gbígbàdúrà á ṣe àmúlò àkókò yìí dáadáa àwọn àlàfo tá a bá ti lè sọ̀rọ̀ láàrin ìgbà tí ń ṣe ìgbà tó ti jókòó kó tó bẹ̀rẹ̀ kútúbà má ti máa tọrọ tí mo fẹ́ orí ayé àtẹ̀kìyà tó bá ti wá di kó bẹ̀rẹ̀ kútúbà kò sọ̀rọ̀ mọ́ tí imam tó bá ti wá parí kútúbà tó bá sọ̀kalẹ̀ tí ń sọ̀kalẹ̀ bọ̀ àlàfo kẹtùnú máa tọrọ gbogbo tó máa ń fẹ́ lórí ayé àtẹ̀kìyà tó bá ti wá bẹ̀rẹ̀ sọ̀látul jumu'ah àtàtù fi parí àyàdó àtùnú gbogbo gba tó bá forí kalẹ̀ máa tọrọ tó máa ń fẹ́ lórí ayé àtẹ̀kìyà tọba tuntun kó tá à ń ṣe tashahhud kó tó di pa sálámà máa tọrọ gbogbo tó máa ń fẹ́ lórí ayatul qiyam tọba parí salatul jumu'ah á wà á jẹ ẹni tó ṣe wípé tá a bá fẹ́ láti ṣe náfìlà nù mọ́ṣáláṣí àṣìrákà mẹ́rin àṣìrákà méjì àṣàlámà àtúnṣìrákà méjì àṣàlámà anabi sallallahu alayhi wa sallam wọn lẹni tí ó bá ṣe náfìlà lẹ́yìn jumu'ah kó sì rákà mẹ́ ilé wa làwa ti fẹ́ lọ sí ẹni tí ó bá ṣe nílé rẹ̀ rákà méjì ìyàtọ̀ láàrin ẹni tó ṣe náfìlà lẹ́yìn jumu'ah àti ẹni tó sọ dilé torí ẹ̀ tí a bá ti ń jáde ń pípa parí sọ̀látul jumu'ah ara dáadáa ara rere tí ń bẹ nínú ọjọ́ ọdún yìí òun náà ni pé àwọn ọmọ ìyá rẹ tẹjọ máa pàdé níbi tẹ́ ń ti ń lọ níbi tẹ́ ń ti ń jáde yọ̀ mọ́ wọn káwọn náà yọ̀ mọ́ dùnnú sí wọn káwọn náà dùnnú sí ọ ara pa màǹfààní pọ́nì ńkọ́ o ọjọ́ ọdún ni Olúwa Ẹlẹ́dàá wa gbogbo retí máa fi ṣe àwọn ẹrú rẹ̀ lọ́jọ́ Jímọ̀ Olúwa kó dákun kó fi ṣàwa náà Olúwa Ẹlẹ́dàá wa kó dákun kó túbọ̀ ràn wá lọ́wọ́ lórí àti lè mójútó ẹ̀sìn wa dáadáa Olúwa Ẹlẹ́dàá wa kó ran Islam lọ́wọ́ kó túbọ̀ gbèrú sí i àwọn èèyàn tó ṣe pé wọ́n ń gbọ́ dáadáa ẹ̀sìn Islam wọ́n mọ̀ pé ẹ̀sìn òdodo lélẹ́yìí ṣùgbọ́n tí nǹkan kan dí wọn lọ́nà láti lè kéde páwọn náà fẹ́ di mùsùlùmí ẹni tí ń kọ́ dínà wọn Olúwa bá wa mú kúrò Olúwa Ẹlẹ́dàá wa ṣèrànlọ́wọ́ fáwọn náà tá a wà nídìí rẹ̀ má lè wa kó nídìí rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.